Ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV tó níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mọ́ròyìn wá lọ́jọ́ ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ fún wa ojú náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè agara kì í dóní ṣe Elédùmarè agara ò ní dá mi àyìnfẹ́ bẹ́ẹ̀ ni kò ní lẹ́yìn tẹ́jú olólùfẹ́ wa lórí ìkànnì tájọ wọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa bá a ṣe máa ń wá gbogbo gbà tá a sì mọ́ bẹ́yìn tẹ́jú olólùfẹ́ wa tẹ́ máa ń dúró tì wá tẹ́ máa ń ṣe àtìlẹ́yìn mo kí n gbé ẹ̀kọ́ àdúró tì ó ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ ẹ káàbọ̀ sórí ìkànnì tó tó àtẹ̀yìn tó yẹ kẹ́ ẹ wà ẹ̀yin tẹ́ ti wà tipẹ́ ẹ kú ìfẹ́ gbogbo gbà ó kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun ló kọ́ tèmi ń jẹ́ ìròyìn náà rèé báyìí ẹ jẹ́ àwọn kókó tí ń bẹ́ẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Má fojú òṣèlú tàbí ìfẹ́ inú ara ẹni wo ọ̀rọ̀ mi o ohun tí mò ń sọ ni pé jẹ́ kán ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀sùn tí Natasha tó fi kàn ọ́ Bukola Saraki ló fèsì fún Godwin Akpabio bẹ́ẹ̀. Yorùbá ní kí ẹni tó mọ nǹkan fi pamọ́ kó máa rántí ẹni tó máa wá dáadáa o wọ́n ti tú àṣírí alága fún ìgbìmọ̀ ọmọlúàbí nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá èyí tó mú àbá kí wọ́n fún Natasha ní oṣù 6 gbáko kó lọ́ọ́ fi rọ́kùn lé kí làṣírí rẹ̀ tán tú ẹgbọ́ láìpẹ́ yìí. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti Jọ́ọ̀sì ti fẹ̀sùn kan àwọn àjọ civil defence yún ẹ̀ṣọ́ ara ẹni báyìí òun náà ní àbòdú lórí bí wọ́n ṣe ń ṣe wọ́n níṣekúṣe tá sì tún gba owó lọ́wọ́ wọn lọ́nà àìtọ́. Àwọn ọlọ́pàá ti dóòlà ẹ̀mí òṣìṣẹ́ NDDC tí àwọn ajínigbé tán jí gbé lórí omi ní ìpínlẹ̀ Bayelsa. Ìpínlẹ̀ Delta ni mo tẹkọ̀ létí lọ báyìí àwọn adigunjalè ṣekú pa ọ̀dọ́kùnrin ẹni 20 ọdún kan wọ́n sì tún gba owó tabua lásùnwọ̀n rẹ̀ èyí tí àṣírí tú wípé arákùnrin tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ olóní àsùnwọ̀n náà gbowó náà sí. Nínú ìròyìn tó tún ṣe bẹ́ẹ̀ farapẹ́ yìí tí àmúwá yìí àwọn agbébọn ti ṣekú pa olórí àwọn Fúlàní darandaran ti ìpínlẹ̀ Kwara. Kò tán síbẹ̀ o ọwọ́ ń ba àwọn Fúlàní darandaran náà báyìí pẹ̀lú bí àwọn báńdíìtì ti ṣe kọlù sí abúlé wọn kan ní ìpínlẹ̀ Kaduna tó sì ti jí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé wọ inú igbó lọ báyìí. Lábala ti Yorùbá Nation níṣe ni àwọn akọni ajìjàǹgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation tó tẹ̀síwájú nínú ìlanilọ́yẹ̀ àti ìkéde fídíò bá ṣàfihàn yóò máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Má fojú òṣèlú tàbí ìfẹ́ inú ara ẹni wo ọ̀rọ̀ tí mo sọ o ohun tí mò ń sọ ni pé jẹ́ kí àwọn oníṣẹ́ ìwádìí kán ṣèwádìí fínífíní lórí ẹ̀sùn tí Natasha tó fi kàn ọ́ Bukola Saraki tó jẹ́ ẹni tó jẹ́ Senate President tẹ́lẹ̀ rí òun ló fèsì fún Godwin Akpabio. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bí ó ṣe ti ń jàrìn ní káàkiri láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí níbi tí Godwin Akpabio tó jẹ́ Senate President nílé ìgbìmọ̀ asòfin àgbà tí ń bẹ ní Àbújá àti ìyẹn tó jẹ́ Natasha Akpoti-Uduaghan tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi táwọn méjèèjì ti ní èdè àìyedè láàrin wọn lórí ẹ̀sùn tí Natasha tó fi kan Akpabio pé níṣẹ́ ló fẹ́ jí gàrí òun bù tó sì fẹ́ jí dòdò òun jẹ lẹ́yìn ṣùgbọ́n tóun kò gbà fún un èyí tó mú kí àwọn sẹ́nítọ̀ tó kù nílé ìgbìmọ̀ asòfin àgbà tí wọ́n fi ọwọ́ sí júwe ilé fún Natasha wípé kó lọ́ọ́ rí rọ́kúnlé fún odidi oṣù 6 gbáko níṣẹ́ ni Akpabio ló wá fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ Senate President tẹ́lẹ̀ yún ààrẹ fún àwọn sẹ́nítọ̀ ní ilé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ Bukola Saraki níbi tó ti fẹ̀sùn kàn wípé níṣe ni ó sọ̀rọ̀ náà látàrí pé ó fi òṣèlú sí i àti wípé ó ti ń ṣe ní ẹlẹ́yàmẹ̀yà torí nínú ọ̀rọ̀ tó sọ níṣe náà ṣe àfihàn wípé kò fẹ́ kí ẹni tó wá láti Niger Delta kó di Senate President wọn ló sì mú kí Saraki kó máa sọ wípé kí òun fi ààyè tó ń wà kó ń kọ̀wé fi sílẹ̀ nígbà tí Saraki ó máa fèsì padà kò ṣe ní àlàyé wípé òun kò sọ ohun tó jọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ òun kò fi ẹlẹ́yàmẹ̀yà àbí oníran jẹ ìran bẹ́ẹ̀ kì í sì ṣètò ọ̀rọ̀ òṣèlú ló ń fi sọ̀rọ̀ náà fún Godwin Akpabio oní tí ó hàn gbangba ni pé tí ọ̀rọ̀ báyìí bá ti ṣẹlẹ̀ ní ṣe la máa ń fi àyè sílẹ̀ fún ìwádìí
tó gbópọn àti èyí tó tọ́. Wọ́n sì wá fi ọwọ́ sí júwe ilé fún Natasha. Ó ń ṣe àfihàn wípé wọn kò fi àyè sílẹ̀ láti ṣe ìwádìí ẹ̀sùn tí Natasha fi kàn án. Ó ní òun kò sọ wípé Natasha ó ṣe bẹ́ẹ̀ sọ òtítọ́ àbí pa irọ́ mọ́ arákùnrin yìí. Ó ní ṣùgbọ́n ní tí òun fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ ní wípé ẹ fi àyè ìwádìí sílẹ̀ kí gbogbo àwọn ènìyàn kí wọ́n rí tí ń ṣẹlẹ̀. Báyìí ni Bukola Saraki ló sì fèsì padà sí Godwin Akpabio látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Yusuf Ọláníyọ̀nù. Yorùbá ní ẹni tí ó mọ nǹkan fi pamọ́ kó sì máa rántí ẹni tó mọ̀ wá dáadáa tí ó bá túṣu rẹ̀ dé ìsàlẹ̀ kòkò. Wọ́n ti tú àṣírí alága fún ìgbìmọ̀ ọmọlúàbí nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà èyí tó mú àbá kí Natasha kó lọ rí rọ́kúnlé fún odidi oṣù 6 gbáko. Wọ́n ní àgbà oníjìbìtì òun náà pẹ̀lú lókè òkun. Ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ ọmọlúàbí inú àwọn asòfin, that is chairman of the Senate Committee on Ethics, Code of Conduct and Public Petition, Enyun Neda Imasehun, èyí tí wọ́n sọ dímọ̀ wípé olùgbé àbá kí wọ́n fi ọwọ́ sí júwe ilé fún Natasha Akpoti lórí ẹ̀sùn tó fi kan Akpabio fún odidi oṣù 6 gbáko láì gba owó oṣù àti àjẹmọ́nú tí àwọn sẹ́nítọ̀sì tó kù tí wọ́n máa ń gbà. Ní ṣe ni wọ́n ti wá ṣe ìwádìí arákùnrin náà tó jẹ́ sẹ́nítọ̀ tó ń sojú gúúsù ìpínlẹ̀ Èdó. Wọ́n ti túṣu rẹ̀ dé ìsàlẹ̀ kòkò báyìí nínú àlàyé tí wọ́n ṣe láti ọ̀dọ̀ People Gazette. Wọ́n sọ dímọ̀ pé lọ́dún 2010 wọ́n ló ṣe bẹ́ẹ̀ lu jìbìtì ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù dọ́là èyí tó gbà lọ́wọ́ oníbàárà rẹ̀ lásìkò tó ń kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò ní New York tí ń ṣe orílẹ̀-èdè United States of America. Ẹni wọ́n sọ dímọ̀ wípé ó gba ẹjọ́ náà láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ Davin Sheffield, èyí tí wọ́n ṣe ní àlàyé wípé ó yẹ kí ó yọjú sí ilé ẹjọ́ láti gbẹjọ́rò fún ẹni tó jẹ́ Davin yìí, ṣùgbọ́n ní ó gba owó gọbọi lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kò yọjú sí ilé ẹjọ́ lọ́dún 2010, èyí tó mú kí àwọn asòfin àti àwọn tí wọ́n jẹ́ amòfin ní orílẹ̀-èdè United States náà tí wọ́n sọ dímọ̀ wípé inú Grievance Committee for the 2nd, 11th and 13th Judicial District ní New York tí wọ́n fi wá fi orúkọ rẹ̀ sára àwọn tí kò kẹ́kọ̀ọ́ yege lágbọn ẹ̀kọ́ ìmọ̀ òfin ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó sì júwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn paraku àti oníjìbìtì tó lu àwọn ènìyàn ní pọ́npọ́ lẹ́yìn tí kò kẹ́kọ̀ọ́ jáde gẹ́gẹ́ bí amòfin ní orílẹ̀-èdè United States yìí. Ó ní ó bá padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó sì dìbò fún gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ tó ń ṣojú gúúsù ìpínlẹ̀ Èdó láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023. Níṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà máa ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé áwù abẹ́ni lórí tí kìí fẹ́ kàn fi idà kan fi kọjá ní agbárí òun. Ó ní àwọn ènìyàn yìí wípé oníjìbìtì òòlò náà òun náà tún wá fi ṣe olórí fún alága ìgbìmọ̀ ọmọlúàbí ní ilé ìgbìmọ̀ asòfin àgbà tí ń bẹ ní Àbújá. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà korojú sí ìwádìí yìí ibi tó ti sọ nígbà wípé sáà wá ń sin àwọn oníjìbìtì àbíbò gan ló tẹ̀síwájú ní orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe wípé gbogbo àgbọn táwọn ènìyàn yìí wà ó ní ó ti jẹ́ ìwà àjẹbánu àti ìwà tí kò bófin mu ó ní wọ́n ń gùn lé káàkiri ẹ̀ka kọ̀ọ̀kan tán wà lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti Jos ti fẹ̀sùn kan àwọn àjọ civil defence tí ń ṣe ẹ̀ṣọ́ ara ẹni báyìí ó ní àbòlú lórí bí wọ́n ṣe ń ṣe àwọn akẹ́kọ̀ọ́ náà ní ìṣekúṣe lọ́gbà ilé ìwé ọ̀hún. Akẹ́kọ̀ọ́ University of Jos UniJos ó ní wọ́n ti fi ẹ̀sùn tá sì ti pariwo ọ̀rọ̀ jáde síta báyìí wípé àjọ Nigeria Security and Civil Defence Corps NSCDC àjọ ẹ̀ṣọ́ ara ẹni báyìí ó ní ààbò ìlú ó ní wọ́n ti fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àwọn ṣìbálá ṣìgbolo gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀ ní aago 9 alẹ́ ọjọ́ àbámẹ́ta tí ń ṣe sátidé tá a lò sẹ́yìn yìí ní agbègbè tó pè ní Anguwa Alhaji Faringada ní ìpínlẹ̀ ọ̀hún. Níṣẹ́ náà ṣe ní àlàyé wípé àwọn
àjọ ẹ̀ṣọ́ ara ẹni làbòrú náà wọ́n ṣe ìkọlù sílé àwọn akẹ́kọ̀ọ́ láti kan ilẹ̀kùn ìtàn ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n bi wọ́n léèrè pé kí lẹ fẹ́ tálẹ̀ béèrè kàkà kí wọ́n fi fún wọn ní èsì ọ̀rọ̀ ní tútù níṣẹ́ náà ni wọ́n yin ìbọn tajútajú tí a gààsì sí àwọn ní ojú èyí táwọn kò sì mọ ohun tí àwọn ṣe mọ́ ó ní wọ́n fi agídí àti agbára wọ́n fi gba ojú wíńdò wọlé sí inú ìyẹ̀wò àwọn ní kété tó tún wọlé tán báyìí níṣẹ́ náà bẹ̀rẹ̀ sí lu àwọn akẹ́kọ̀ọ́ náà lálùbami òkú wọ́n lù wọ́n títí wọ́n tún kó àwọn ohun àlùmọ́ọ́nì àwọn akẹ́kọ̀ọ́ náà níbi tá a ti rí láptọ́ọ̀pù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ power bank àti owó àkàkà ìmọye bẹ́ẹ̀ náà tún lọ ti àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún látún tì wọ́n mọ́lé lórí pé wọn ò sọ ẹ̀sùn kan pàtó ìtàn ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n ṣe àbí ìwà ẹ̀ṣẹ̀ kan tí wọ́n wù bó tilẹ̀ jẹ́ pé wọ́n padà fi àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún sílẹ̀ lóòrọ̀ ọjọ́ àìkú tí ń ṣe àná òde yìí ṣùgbọ́n wọ́n sì pa láṣẹ fún wọn pé ká tún máa wá sí ọgbà wọn kí láti wá máa fi ọ̀rọ̀ sílẹ̀ níṣẹ́ làwọn akẹ́kọ̀ọ́ wa fi ariwo bọnu báyìí tó sì ń pariwo síta pé kí ìjọba ìpínlẹ̀ Plateau ní ṣe jọ́ọ̀sì kí wọ́n tètè dìde ṣùgbọ́n àwọn ò torí pé àwọn àjọ civil defence náà wọ́n ti sọ di gbogbo ìgbà àti gbogbo àsìkò láti máa ṣe ìkọlù lọ́nà àìtọ́ sí àwọn akẹ́kọ̀ọ́ nínú ìtàn sì ṣe ìkìlọ̀ wípé èsìsì ìjẹlẹ́gbò báyìí ẹnikẹ́ni kò gbọ́ sí o gbélégbò bá sì tán láti jẹ ṣiṣẹ́ ẹ má má pariwo wá síta láì dáa torí pà ń pariwo báyìí ẹnikẹ́ni kò fọhùn. àwọn ọlọ́pàá náà ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí òṣìṣẹ́ NDDC èyí tí àwọn ajínigbé tán jí gbé lórí omi ní Bayelsa. gẹ́gẹ́ bá a ṣe ti mú ìròyìn náà wá ṣáájú nípa àwọn ajínigbé èyí tí wọ́n jẹ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún aláṣẹ àti olùdarí ikọ̀ Niger Delta Development Commission èyún Akari Loveday àti àbúrò rẹ̀ èyí tí wọ́n jí gbé lórí omi lásìkò tí wọ́n lọ sí abúlé ẹni tó jẹ́ ọ̀gá wọn náà èyí tí wọ́n porúkọ abúlé ọ̀hún ní Ayakoro ní ìjọba ìbílẹ̀ Ogbia ìpínlẹ̀ Bayelsa ẹni tó jẹ́ olórí fún àwọn ikọ̀ Niger Delta Development Commission ọ̀hún Emmanuel Nathan Ogbuku ó ní àwọn jọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn agbófinró nínú ìtàwọn agbófinró ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí ènìyàn méjì Akari Loveday àti àbúrò rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé àjọṣepọ̀ ikọ̀ ọmọ ogun orí omi Navy àti àwọn tán jẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ fìjìláńtì ó ní ó ṣe èso rere táwọn fi ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí arákùnrin ọ̀hún àlàyé táwọn ènìyàn náà ṣe ní abúlé tí wọ́n pè ní Ewoyi ó ní wípé àwọn ajínigbé ọ̀hún wọn kò mọ inú igbó Bayelsa dáadáa nígbà tí àwọn agbófinró sì ṣe ìkọlù sí wọn lọ́jọ́ yínná ìbọn bó rẹ̀ tán dáàbò ara wọn níṣẹ́ náà bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n sì pa àwọn ènìyàn méjèèjì tí wọ́n jí gbé náà pa wọ́n tì sí ibi tán máa ń sin òkú sí èyún ìtẹ́ tán pè ní Anyama ní Ewoyi yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní àlàyé Operation Puff Ada ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun orí omi àti ikọ̀ fìjìláńtì nínú tí wọ́n sì so èso rere jáde nínú ìgbésẹ̀ èyí tí wọ́n gbé ọ̀hún oríṣiríṣi àwọn irinṣẹ́ èyí tó mú kí iṣẹ́ wọn kó yá láti tètè rí àwọn ènìyàn náà wọ́n ní wọ́n lò pẹ̀lú bá ṣe ní wọ́n lo ẹ̀rọ ìgbàlódé tó jẹ́ kámẹ́rà tí ń fò lójú òfurufú èyí tó jẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àtàwọn ìjà míì tí wọ́n fi ṣe ìkọlù sáwọn ajínigbé náà la fi dóòlà ẹ̀mí ènìyàn méjèèjì láti ti wà ní ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn báyìí lẹ́ni tó wà lálàáfíà ara àti pípé ara. ìpínlẹ̀ Delta ò ní mo tẹ ọkọ̀ mi létí lọ báyìí àwọn adigunjalè ṣekú pa ọ̀dọ́kùnrin ẹni 20 ọdún kan wọ́n sì tún gba òbítíbitì owó tabua lọ́wọ́ rẹ̀ ètí wọ́n ní àsùnwọ̀n ẹni tán gbowó náà sí ó jẹ́ ẹni tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ ọ̀hún. ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Wisdom Ọdẹ ó ní ẹni tó ń gbé ní agbègbè Jẹ̀dọ̀ ìjọba ìbílẹ̀ Ọ̀pẹ ní ìpínlẹ̀ Delta èyí tí àwọn oníṣẹ́ láabi adigunjalè tí wọ́n ṣekú pa ní ọjọ́ 24 oṣù kejì tá a lò sẹ́yìn ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n sọ dímọ̀ wípé ọ̀dọ́kùnrin tó di olóògbé ọ̀hún ó ní àwọn adigunjalè náà wá ṣe ìkọlù sí ní ilé rẹ̀ èyí tí ó sì fi agídí àti agbára pẹ̀lú àbúrò rẹ̀ tí wọ́n fi ti ilẹ̀kùn lẹ́yìn tí wọ́n fi àyè sílẹ̀ kí àwọn adigunjalè náà kí wọ́n wọ inú ilé wọn lásìkò tí wọ́n ṣe èyí lọ́wọ́ náà ní àwọn adigunjalè ọ̀hún wọ́n rí ààyè tí ẹnu ìbọn bọ̀ tá sì yìnbọn lu ọ̀dọ́kùnrin Wisdom yìí ẹni 20 ọdún ṣùgbọ́n síbẹ̀ ó tún jà fitafitan láti dóòlà ẹ̀mí ara rẹ̀ àti ti àbúrò rẹ̀ káwọn adigunjalè náà ká má bàa wọ inú ilé ọ̀hún nígbẹ̀yìn níṣe ni ó padà jáde láyé látàrí ọta ìbọn èyí tí wọ́n ti yìn lù lára yìí
lẹ́yìn tí ó ṣe bẹ́ẹ̀ papòdà tán àwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó jẹ́ 11 látàrí wípé ilé olóògbé ó ní gbogbo àwọn ará àdúgbò náà ti máa ń ṣe bẹ́ẹ̀ fi iná sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn látàrí pò nìkan ló ní ẹ̀rọ amúnáwá ládùúgbò ọ̀hún tí ń ṣe jẹnẹrétọ̀ táwọn ènìyàn sì máa ń cháàjì fóònù ní ọ̀dọ̀ rẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 11 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n palẹ̀ mọ́ lẹ́yìn náà ó ní wọ́n tún yọ owó ní àsùnwọ̀n olóògbé èyí tí owó ọ̀hún jẹ́ 250,000 naira sínú àkáǹtì palmpay kan nígbà tí wọ́n ṣe ìwádìí lórí àkáǹtì ọ̀hún níṣẹ́ náà tọpinpin àkáǹtì náà dé ọ̀dọ̀ ẹni tó ń ṣe ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí ní ọgbà ẹ̀wọ̀n Warri tí ń ṣe ìpínlẹ̀ ọ̀hún nígbà tí wọ́n ṣe ní àlàyé pé ó ní láti jẹ́ pé ẹlẹ́wọ̀n náà ó tún ní ọwọ́ kan níta pẹ̀lú àwọn adigunjalè tó ti fi ń pàṣẹ pẹ̀lú bó ṣe wà ní àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n tó sì tún ṣọ̀ṣẹ́ ní inú ìlú báyìí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Bright Edafe ó láwọn kò tí ì gbọ́ sí ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí àwọn yóò bẹ̀rẹ̀ ìwádìí àwọn lórí àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Nínú ìròyìn tó tún ṣe bẹ́ẹ̀ farapẹ́ èyí tí a ti mú wá yìí ní ti àwọn agbébọn tó ṣekú pa olórí àwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀ Kwara ẹni tó jẹ́ olórí Fúlàní darandaran Idris Abubakar tó jẹ́ alága fún Miyetti Allah Cattle Breeders Association of Nigeria ti ìpínlẹ̀ Kwara ó ní wọ́n mà ti ṣe ìkọlù sí ní ilé rẹ̀ tó wà ní Òkè-Òyì ní ìpínlẹ̀ Kwara èyí tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní ọjọ́ àbámẹ́ta tá a lò sẹ́yìn yìí gẹ́gẹ́ bí ìròyìn náà bó ti ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ Miyetti Allah Bello Aliyu Gotoma ètò fi ìròyìn náà tó fi ìdí rẹ̀ múlẹ̀ ó sì ní àlàyé pé lẹ́yìn bíi oṣù méjì táwọn agbébọn náà ṣe ìkọlù sí ẹni tó jẹ́ olórí Miyetti Allah ní ti ìpínlẹ̀ Katsina Sirajo Ahmed Mairana tí wọ́n ṣekú pa ó ní ti ìpínlẹ̀ Kwara yìí ló tún wáyé nírètò ní ọ̀rọ̀ náà ń kọminú ó jẹ́ nǹkan tó ń kó àwọn ní ominú tó sì bà ọkàn àwọn jẹ́ púpọ̀ pẹ̀lú bí àwọn agbébọn ṣe ń ṣe ìkọlù sí àwọn tó jẹ́ olórí gbòógì nínú ẹgbẹ́ Miyetti Allah ó ní láàrin ọdún méjì gbáko báyìí kò dín ní àwọn aṣáájú nínú ẹgbẹ́ Miyetti Allah èyí tí wọ́n jẹ́ wípé láti ti àpapọ̀ àti ti ẹsẹ̀ kùkú ó ní 7 nù wọn náà ti jáde láyé látàrí pàwọn oníṣẹ́ láabi agbébọn ọ̀hún náà ṣekú pa wọ́n ẹni tó jẹ́ alukoro níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adétòun ó fìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ tó sì láwọn ti ń ṣe ìwádìí lórí àwọn oníṣẹ́ láabi náà àti pé tó jẹ́ kọmíṣánná àwọn agbófinró ní ìpínlẹ̀ Kwara eyín Victor Ọláìyá ó ní àwọn gbọ́dọ̀ ṣiṣẹ́ àwọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ láti ṣàwárí àwọn oníṣẹ́ láabi náà tán ṣekú pa àní tó jẹ́ alága fẹ́gbẹ́ Miyetti Allah. Ó dáa kò tún tán síbẹ̀ o àwọn báńdíìtì náà tó ti ṣe ìkọlù sí ibùgbé àwọn Fúlàní ní ìpínlẹ̀ Kaduna wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ gbé wọ inú igbó sálọ báyìí ṣé àṣà mi ní ọ̀rọ̀ mi náà sì ni wípé ogun jogun lọ ìyá àjẹ́ a máa sá fún gbọ́mọgbọ́mọ níṣe ni àwọn báńdíìtì tún ti ṣíjú sọ́dọ̀ àwọn Fúlàní darandaran báyìí nínú ètí ìbẹ̀rùbojo tó sì ti wà lọ́kàn àwọn Fúlàní ọ̀hún ní abúlé tó pè ní Nàríyá ní Kaduna tí ń ṣe ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn Fúlàní darandaran ní ọjọ́ àìkú tá a lò sẹ́yìn tí ń ṣe Sunday ní ilé olóògbé tó pè ní Amadu Janu ẹni tó jẹ́ aṣáájú darandaran tẹ́lẹ̀ ètí ó ti papòdà báyìí ó ní wọ́n ṣe ìkọlù náà sí níbi tán ti ṣe ní àlàyé wípé wọ́n kó ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí kò sí òǹkà wọn lákọsílẹ̀ báyìí tí wọ́n kó wọn wọ inú igbó sálọ lẹ́yìn tí wọ́n wọnú abúlé náà tán náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní takòtakò léyìí tí ọ̀pọ̀ tó fi ara gbọgbẹ́ ṣáájú kí wọ́n tó kó ọ̀pọ̀ lọ sí inú igbó àìmọ̀ báyìí ọ̀rọ̀ ọ̀hún ló ti kọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú wípé àwọn Fúlàní darandaran èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ da ilẹ̀ káàárọ̀ òjíire ru ó sì wá tún wá jẹ́ pé àwọn báńdíìtì agbésùmọ̀mí náà tún fáwọn náà ní wàhálà ṣe ní àwọn ààyè míì táwọn náà lè kojú wọn á jẹ́ wípé wọ́n máa fẹ́ máa ba ilẹ̀ káàárọ̀ òjíire jẹ́ ni pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ti ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire nínú èyí táwọn Fúlàní ò jẹ́ kí àwọn àgbẹ̀ lọ sí oko mọ́ táwọn obìnrin náà sì tẹrú tó lè jáde lásìkò tó bá wù wọ́n látàrí pé bọ́n ṣe ń fi ipá àti ìkúùkù báwọn ní àṣepọ̀ ọ̀gọ̀rọ̀ òun làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ káàárọ̀ òjíire wọn ni wọ́n sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí nínú ìtàn ìsọdúnmọ̀ wípé káwọn méjèèjì jọ máa Ṣọ̀ún gẹ́gẹ́ bí ìtàn Ṣọ̀ún Ògúnlọlá.
lábala ti Yorùbá Nation ni mo balẹ̀ sí báyìí tá a fi máa ṣe ìdágbére fún ti àsìkò yìí. Níṣe ni àwọn ajìjàgbara tán jẹ́ akọni ilẹ̀ káàárọ̀ òjìrè náà ń tẹ̀síwájú nínú ìlanilọ́yẹ̀ àti ìkéde fún ilẹ̀ káàárọ̀ òjìrè láti jìjàgbara gba òmìnira kúrò ní oko ẹrú tá a wà yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ti ṣe àfihàn fún táwọn ṣàfihàn rẹ̀ fún yín nílò etí ẹni tó jẹ́ aṣáájú tòótọ́ fún ikọ̀ tó ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ káàárọ̀ òjìrè Òmíyọ̀ tán ṣe àbẹ̀wò sí àwọn agbègbè kọ̀ọ̀kan ní ilẹ̀ káàárọ̀ òjìrè níbi tí wọ́n ti ṣe àbẹ̀wò àti ìtanilólobó pẹ̀lú ìtanijí fáwọn ènìyàn wa èyí tí wọ́n wà ní Ìkẹ́nẹ́ ní Rẹ́mọ tí ń ṣe ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn làwọn láti ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ìtìjẹ́ ìdásílẹ̀ ilẹ̀ káàárọ̀ òjìrè torí pé gbogbo tí à ń bá kà yìí ó ti sú àwọn pàápàá jùlọ fáwọn Fúlàní darandaran wọ́n sì ti fi gbogbo ìgbà sọ̀sẹ́ bíi tí ò tọ́ àti tí ò yẹ ní ilẹ̀ káàárọ̀ òjìrè. Fídíò náà bẹ́ẹ̀ bì tá a ṣe àfihàn rẹ̀ fún wa láti máa ṣe ìdágbére fún ti àsìkò yìí. Orúkọ mi ni Olúwabùnmi Abídògún tí gbogbo èèyàn mọ̀ sí ìyáàfin ìyá bẹ́ẹ̀ ni. a ti ń gbà pọ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a tún wá ríra lẹ́nu. a kalẹ̀ sílùú Ìkẹ́nẹ́ Rẹ́mọ Erékè tí owó gbé so nílùú bàbá wa Awólọ́wọ̀ tí ò sí ẹlòmíì àfi bàbá wa náà àwọn bàbá wa gbé wá lé wa lọ́wọ́ náà là ń ṣe bí àwa ń bí ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn kalẹ̀ gba orílẹ̀-èdè Yorùbá gba ilẹ̀ Yorùbá ìnira Yorùbá ló jẹ wá lógún torí ìnira yìí pọ̀ òyìnbó yìí dẹ̀ pọ̀ àwọn ọmọ wa ò gbọ́dọ̀ bá rú eléyìí lọ́wọ́ wa ṣùgbọ́n a mọ̀ pé lágbára Ọlọ́run lágbára àwọn tó ń ni wá lágbára Elédùmarè lágbára àwọn ìṣẹ̀ṣe amadélẹ̀ ìlérí. àṣẹ Elédùmarè sọ adẹ tó sọ wípé gbogbo èèyàn wa ẹ máa gbáradì fún mega rally ẹ máa gbáradì fún mega rally ṣẹ́rí báyìí Ìkẹ́nẹ́ sí. Ẹ káàbọ̀ padà. Ṣé Yorùbá ló ní kì í dùn kó pọ̀ ṣókí òní ọbẹ̀ oge mọ̀dẹ́mọ̀gẹ́ ìfilẹ̀ òní kọjá ìpín ìpéjú tó bá ti kọjá rẹ̀ bàbá sí ò sí nǹkan ọ̀dà máa bì ní léèrè títí di ìgbà táàtù padà máa pàdé lórí ìkànnì aláyọ̀ tí a jọ wà tí ń ṣe ti àrólé bàbá 1010 TV ó kọ́ mi àyànfẹ́ ìyípadà àyànfẹ́ náà nìyẹn èmi ní màá wà wò ẹ̀yìn náà ní sì máa bá akọ àmójúbọ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ owó ọ̀sẹ̀ ọlá ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìgbéga ní òjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ó dàbọ̀ fún àsìkò yìí.